ìbẹ̀rẹ̀ sí ní máa parọ́ fáwọn èèyàn pé mo wà ní school so wá lọ́jọ́ kọ̀ọ̀mí àtàwọn ọ̀rẹ́ mi àjọ lọ kíyàn mo ti fi kíní crack joke rí àwọn èrò pé joke ni reality mo sọ fún yìí ní àǹfààní bíbá láti lọ kẹ́ni yẹn bá débẹ̀ mi ì débẹ̀ báyìí wọ́n bá kí wa àjókòó àbá ní ẹ̀yin boys àwọn máa tó máa ń gbá láti UK yẹn wá àti wá lùgbà díẹ̀ àbáwo ní iṣẹ́ wa pa so wọ́n kú ìkan lára àwọn ọ̀rẹ́ mi ó ṣàkíwá dáadáa ìwọ school ló wà ìyẹn tán school ẹ̀ level wo ní 200 ìyẹn school ló wà level wo 300 ìwọ school ló wà ìyẹn ní 100 ìyẹn school ní fresher lòun school ló wà ní UNAD lórúkọ level wo adarúkọ ẹ̀ ìwọ kọ́ OAU level wo 200 ìwọ kọ́ ìdárúkọ ẹ̀ bí ṣáà tàdí mẹ́yìn wọ́n dẹ̀ bí ṣáà farapọ̀ bí ṣáà múra bẹ́ẹ̀ lára nínú bí kéè gbogbo ẹgbẹ́ mi ti wọ skul tán èdè mi ti ta mọ́lé mẹ́wàá bí ṣáà ń ká skul wọ́n kọ́ bẹ́ẹ̀ mi sà ó ní ẹ̀rí mo ní uni Ifẹ̀ kọ̀ọ̀kan yé máa yẹn olóyè uni yẹn àbí mo ní bẹ́ẹ̀ sà level wo so pàtó dé gbọ́ tí mo gbọ́ ẹnìkan dárúkọ 200 ẹnìkan dárúkọ 300 ẹnìkan dárúkọ 100 gbogbo wa yẹn parọ́ mo ní level 250 bàbá lẹ́rí mo ṣe ẹ̀sìn ẹlẹ́rìí wípé ẹnu gbìyànjú tí wọ́n yẹn bá ń gbà ẹ̀ bọ́bọ́ 250 rè ó gbórúkọ straight àríbáwọ̀ ni bọ́bọ́ 250 mo ṣe ẹ̀sìn